ìdùnnú àti ayọ̀ ló ṣubú lulẹ̀ nílé àwọn àgbà òjòṣèré tíátà Yorùbá ni ṣùgbọ́n ayé mọ̀ sí Ìyá Ibeji Ọmọ Araayélé. Kò sóhun tó fa ìdínú ìdí pé ara obìnrin náà ti ya dáadáa o. Ó ti ń rìn, ó ti ń gbápá, ó ti ń gbẹ́sẹ̀, bẹ́ẹ̀ ló ti ń sọ̀rọ̀ kétékété tí kò sì fi bẹ́ẹ̀ hàn pé obìnrin náà kọ́kọ́ ti wà nípò ẹni tí kò lè sọ̀rọ̀ rí. Ní báyìí, aláàlá ti sọ fún yín pé ara Iya Ibeji Ọmọ Araayélé ti ya dáadáa. Kódà obìnrin náà ti ń bá wọn jọ́sìn ní ilé ìjọsìn, ó dẹ̀ ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti fún òun ní àlàáfíà tó péye. Ẹ̀yin náà ẹ wo fọ́tò yìí, kẹ́ ẹ wo bí Ìyá Ibeji Ọmọ Araayélé, kẹ́ ẹ wo bó ṣe rí báyìí. Bẹ́ẹ̀ lásán náà sọ fún yín pé ilé tí wọ́n ń kọ́ fún lọ́wọ́ tó wà nílùú Ìbàdàn, ilé náà ti fẹ́ẹ̀ parí o. Wọ́n ti kùn lọ́dà ringindin. Bẹ́ẹ̀ ni gbogbo ilé ti wà ní ringindin tí gbogbo ẹ̀ sì ti dùn rí tó dùn wò. Èyí tó túmọ̀ sí pé láìpẹ́ láì jìnnà Ìyá Ibeji Ọmọ Araayélé náà yóò di ọ̀kan nínú àwọn láńlọ́ọ̀dù nílùú Ìbàdàn. Akíwa olólùfẹ́ wa pátá nílòkò lẹ́yìn odi. Àsọ̀bí tí ẹ ti ń fẹ́ wa pé ire báyìí lójú owó rí, ire báyìí lójú yín ò máa rí o. Ẹ kò ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ire. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.